àṣírí ìdí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi bá gbajúgbajà oníṣòwò ilẹ̀ Yorùbá ni tó tún jẹ́ ọ̀dọ́lẹ̀ ilẹ̀ Oòduà ìyún olóyè Adébútú Kẹ̀sìntìn ẹni tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ìjẹ̀bú. Àṣírí ìdí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi bá bàbá náà ṣèpàdé ní bòńkẹ́lẹ́ ìyún ìpàdé ìkọ̀kọ̀ ní ọjọ́ Kérésìmesì ọdún 2025 tó kọjá yìí. Àṣírí náà mà ti tú tó sì jẹ́ pé ìdí tí wọ́n fi ṣe ìpàdé náà ó dá lórí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ògùn tó ń bọ̀ lọ́dún 2027. ẹ rántí wípé ètò ìdìbò ó ti ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀n ọdún tá a ṣẹ̀ṣẹ̀ wọnú ẹ̀ yìí ní ọdún 2026. òǹgàlò òṣèlú bẹ̀rẹ̀ ní pẹrẹwu táwọn olóṣèlú káàkiri Nàìjíríà tí wọn yóò yan gbogbo àwọn olùdíje tí ó ṣojú wọn níbi ètò ìdìbò ààrẹ ọdún tó ń bọ̀ àti àwọn ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ kọ̀ọ̀kan. ṣá o nínú ìpínlẹ̀ 6 tó wà nílẹ̀ Yorùbá lọ́dún 2027 tí ètò ìdìbò gbogbo yóò wáyé, ìpínlẹ̀ 4 péré ní ètò ìdìbò yóò ti wáyé. bẹ́ẹ̀ ni àwọn ìpínlẹ̀ 2 àwọn ò ní ṣètò ìdìbò nítorí pé ètò ìdìbò tiwọn kò papọ̀ mọ́ tàwọn tó kù mọ́ látara àdájọ́ ilé ẹjọ́ ti ọ̀pọ̀ ọdún sẹ́yìn tó sì jẹ́ pé ọdún yìí làwọn 2 yòókù ni wọn yóò ṣètò ìdìbò wọn ìyún ètò ìdìbò ìpínlẹ̀ Èkìtì àti ti Ọ̀ṣun tó sì jẹ́ pé lọ́dún 2027 ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Èkó tó sì jẹ́ pé ìpínlẹ̀ Oǹdó àwọn náà ti ṣètò ìdìbò tiwọn kọjá ní ọdún tó kọjá. ṣá o níṣe ni ìpínlẹ̀ Ògùn ètò ìdìbò náà ló ti máa gbóná kọjá sísọ láì tí ì jẹ́ pé àsìkò ìdìbò tó nítorí pé gómìnà Dàpọ̀ Abíọ́dún yóò parí sáà 2 ọlọ́dún 8 ẹ̀ lọ́dún 2027 tó sì jẹ́ pé ọ̀rọ̀ ẹni tí yóò di gómìnà ó ti ń di nǹkan tí wọ́n ń jà sí ní ìpínlẹ̀ Ògùn. bó tilẹ̀ jẹ́ pé ariwo sẹ́nítọ̀ tó ń ṣojú agbègbè ilé ìgbìmọ̀ asòfin tó ń ṣojú agbègbè Ògùn West nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá, sẹ́nítọ̀ Solomon Adéọlá Ọlámilékan tí ó gba ayé mọ̀ sí Yáyì, orúkọ ẹ̀ náà ń pariwo pé òun ló fẹ́ di gómìnà ìpínlẹ̀ Ògùn lọ́dún 2027 ṣùgbọ́n tí ìròyìn lọ pé gómìnà Dàpọ̀ Abíọ́dún kò fẹ́ kí ipò náà kó já mọ́ Yáyì lọ́wọ́. ṣá o lọ́jọ́ Kérésìmesì ọdún 2025 tó kọjá yìí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìyàwó ẹ̀ sẹ́nítọ̀ Olúrẹ̀mí Tinubu wọ́n ṣàbẹ̀wò sí Adébútú Kẹ̀sìntìn ní Bàbá Ìjẹ̀bú nílé ẹ̀ tó wà ní agbègbè Victoria Island ní ìpínlẹ̀ Èkó. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wọ́n pé a gbọ́ pé ọ̀rọ̀ ìdìbò wà lára ń tọ́jọ́ sọ. a gbọ́ pé ọmọ Bàbá Ìjẹ̀bú èyí ọ̀nàrẹ́bù Ládi Adébútú tó jẹ́ olùdíje fún ipò gómìnà ìpínlẹ̀ Ògùn lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2019 àtọ́dún 2023 a gbọ́ pé wọ́n sọ̀rọ̀ ẹ̀. bẹ́ẹ̀ la gbọ́ pé Tinubu sọ fún bàbá náà pé kán jẹ́ kí Ládi kó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC kó kúrò ní ẹgbẹ́ òṣèlú PDP. tá a sì gbọ́ wípé Bàbá Ìjẹ̀bú àti Tinubu wọn jọ fẹnu kò lórí àwọn nǹkan kan ṣùgbọ́n tá a tí ì lè sọ bóyá Tinubu yóò jẹ́ kí ọmọ Bàbá Ìjẹ̀bú kó ṣe gómìnà nítorí wọn ní Tinubu jẹ́ kó dìímọ̀ pé ibì kan náà ìyẹn ìlú kan náà ni Dàpọ̀ Abíọ́dún tó fẹ́ gbéjọba sílẹ̀ àtọmọ Bàbá Ìjẹ̀bú ìlú kan náà ni wọ́n ti jọ wá ìyẹn ìlú Ìpẹ́rù Rẹ́mọ.